tó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so ó rà pé wọ́n máa mú ẹ̀rí wá Ṣẹ́gun Bántẹ́fá I saw your update ọmọ tó lọ update yẹn ní kó wá ṣe live video tó ti eyín Ṣẹ́gun Bántẹ́fá èmi ò mọ kankan pẹ́ o because Ìyábọ̀ Òjó ni ó competition. Ẹ̀yin tèmi ṣé dáadáa lẹ wà ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin tèmi tó ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bí ó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin Ìyábọ̀ Òjó pẹ̀lú màmá wa Ojú Abẹ ẹ̀yin èèyàn tí ẹ kò bá gbàgbé ẹ mọ̀ pé gbogbo orí social media ló ń gbóná fẹlifẹli lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láàrin màmá Ojú Abẹ pẹ̀lú Lizzy Anjorin ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé bí ẹ ṣe máa gbọ́ àwọn àṣírí mìíràn èyí tí Lizzy Anjorin ti wá tú nípa Ojú Abẹ pẹ̀lú Ìyábọ̀ Òjó ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ká lọ. Inú petition Ìyábọ̀ Òjó kẹ̀dẹ̀ ni wọ́n ti give order pé gbogbo àwọn tó ń ṣe show fún Ìyábọ̀ Òjó kí wọ́n wá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí so iṣẹ́ ẹlẹ́rìí ni wọ́n lọ ṣe so tó bá ti jẹ́rìí tán gbogbo àwọn nǹkan tí amen gbogbo àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó gbé síta fún ẹ àti nǹkan tí àwọn Ẹsábọ̀dù gbé síta fún ẹ ìyẹn Ẹsábọ̀dù tí ò sí Nàìjíríà àti Ìyábọ̀ Òjó tó ń package ọmọ títí ẹ àmọ́ tí wọ́n choose láti yọ lórí burúkú ọmọ fáwọn òbí títí ẹ so wọ́n ṣáà dúró ṣá last week lélẹ̀ ìṣẹ̀lẹ̀ o wọ́n dúró báyìí wọ́n retí kí Ìyábọ̀ Òjó mú evidence ibi tí Lizzy Anjorin tó ti Fọláṣadé then wọ́n retí Ìyábọ̀ Òjó kó wá fún wa ní evidence wedding certificate Fọlá àwọn kan tó ṣàbèrè pọ̀ ṣá imagine that 2K per day for defaming someone that I have never met ìyẹn dùn yín ni Fọlá ò gbọ́dọ̀ lọ station ẹ mọ̀ bí Fọlá ṣe jẹ́ Nàìjíríà ni Fọlá ni wọ́n ya ojú ẹ̀ sí owó èmi ò ní mọ̀ràn tí mo fẹ́ sọ fún yín iṣẹ́ tó bá mọ̀ ṣe lórí social media keep doing it tó bá jẹ́ pé iṣẹ́ blackmailing ló mọ̀ ṣe lórí social media tó bá jẹ́ iṣẹ́ ẹni iṣẹ́ tó bá wù ẹ́ ni kò tó mọ̀ ṣe ni kò ṣáà continue èmi ni wípé ọyẹ́ ló máa kìlọ̀ fún nítòbí ẹ̀ wàláì ṣe rí ìgbà tí ọmọ yẹn sọ̀rọ̀ yẹn pé nǹkan tóun ṣe ṣóò fún mi pé wọ́n sọ fún àwọn pé èmi ni mo ti Fọlá mọ́lé wọ́n dẹ̀ bá mi bí wọ́n ní evidence ìdá ó wá ní kọ́ ní sùúrù fóun pé wọ́n máa gbé ẹ̀rí wá so gbogbo àṣà ní sùúrù báyìí àmọ́jọ́ tó máa gbé ẹ̀rí yẹn wá but nǹkan tínú mi ṣe dùn ni wípé mo foresee pé Ìyábọ̀ Òjó ó mọ̀ọ́mọ̀ mo kill tèmi nìyẹn doctor and class captain Lizzy Anjorin ó lẹ́nu èmi mọ̀ wípé Ìyábọ̀ Òjó ó mọ̀ọ́mọ̀ push narrative ọ̀rọ̀ police station yẹn ni èmi mọ̀ pé ó mọ̀ọ́mọ̀ ṣe ni and point mi inú mi dẹ̀ dùn pé ọmọ yẹn náà kọ sínú statement so ọ̀rọ̀ tí mò ń sọ lórí cyberspace ó buttress point mi wípé Ìyábọ̀ Òjó máa ń mọ̀ọ́mọ̀ push fake narrative láti bà ayé àwọn èèyàn jẹ́ lálàkọ́kọ́ mo fẹ́ kó mọ̀ pé tó bá lọ sí police station tó bá arraign ẹ lọ sí court wọ́n á fún ẹ ní bail condition pending the time àbí ìjọ́ tí ó máa fi meet up bail condition ẹ ó ṣeé ṣe kó wà lẹ́wọ̀n tó bá wà nínú ẹ̀wọ̀n níbẹ̀ tó bá padà meet up bail condition ẹ wà wá máa lọ sí court ní gbogbo ìgbà tí court bá sọ pé àwọn ń bọ̀
àbí gbogbo ìgbà tí wọ́n bá dá ó dẹ̀ gbọ́dọ̀ meet court date kankan wàá dẹ̀ máa sanwó fún lọ́ọ̀yà àwọn tó ń fún yín ní 2,000 irú Ìyábọ̀ Òjó tẹ́ ń gbé jansin ó máa ní láti fún yín ní lọ́ọ̀yà yẹn for 2, 3, 4 years ṣó mọ̀ pé kéèsì tèmi yàtọ̀ sí kéèsì Mr. Lawal ṣó mọ̀ pé kéèsì Mr. Lawal àti Fọlá ọ̀tọ̀ ni kéèsì èmi àti Fọlá ọ̀tọ̀ ni kéèsì èmi àti yín ọ̀tọ̀ ni kéèsì mẹ́ta ni ìdí tèmi ò ṣe gbé yín lọ sí station láti jọjọ́ ẹ̀ òun ni wípé mo mọ̀ pé máa ń gba donation lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn ti rí pé anybody tó bá donate fún yín á fẹ̀mí ọmọ ẹ̀ di nítorí wípé tòótọ́ lẹ ṣẹ̀ yes or no ẹni tó bá wá rí pé ṣe òun lọ gba bẹ́ẹ̀lì kò kàn mí tèmi pé at the end of the day gbogbo wọn tó bá sọ o máa ní láti proof fún mi tó o bá lè proof ẹ̀ fún mi wàá san owó fún mi àbí kó o wà lẹ́wọ̀n títí dijọ́ tó máa fi san owó yẹn fún mi. ẹni tí èmi àti ẹjọ́ ní confrontation recently ó nítorí pé òun ní ọmọ nílé lòun ṣe ń búlì mi ó ní táwọn bá búlì mi làwọn máa ń rí èrò ó náà máa ń fún àwọn lówó 2,000 per day ní Facebook yes Shindara 2608 ó ní so ìtọ́ lòun ṣe ń búlì mi wọ́n dẹ̀ bí ó lóun lọ́mọ mẹ́ta wọ́n ní ẹni tó ń búlì ọmọ mélòó ló ní ó ló lọ́mọ méjì wọ́n ṣáà sọ wọ́n sọ lọ́rọ̀ kan ṣá sí Ìyábọ̀ Òjó ti lọ sí court anybody tó bá stand fún Ìyábọ̀ Òjó ń bí àjọ máa pò ní anybody tó bá stand fún Gistlover níbí báyìí àjọ máa pò ní anybody tó bá stand fún any blackmailer ń bí àjọ máa pò ní Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ gbé 1 billion lawsuit lọ sí court that 1 billion lawsuit tí Ìyábọ̀ Òjó gbé lọ sí court wọ́n ti dismiss ẹ̀ wọ́n ti strike ẹ̀ out ṣó ti yé tó bá dẹ̀ pé àwọn tìlọrin lẹ̀ ń gbèjà mo dúpẹ́ fọlọ́run so gbogbo yín everybody lọ wówó lọ́yà gbogbo yín tí Jókòó Tádé tó ń post ẹ fọkàn balẹ̀ ó máa kún everybody nǹkan tí mò ń dúró dè ó ti wà lọ́wọ́ tèmi ó ti yé yín ó ti wà ní ọwọ́ tèmi so ẹ jẹ́ ká bọ́ sí kéèsì Ìyábọ̀ Òjó àti kéèsì Ìyábọ̀ Òjó àti Obokirun èwo lélẹ̀ àwọn ò lélẹ̀. àfáà wo ló fẹ́ fi àìsàn gbéra ẹ̀dẹ̀ òun lóògùn tó lè fi fúnyàn láìsàn ní kòró ń jẹjẹ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wò mí n tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ ẹ jẹ́ ká lọ wáṣẹ́ ṣe ìjàpá lóògùn ní òwòrán díẹ̀ really official boss lady 93 ìjàpá lóògùn ní òfin wòrán díẹ̀ àfáà kan wà lórí IG kí ló lóun fẹ́ ṣe fún mi ẹ pàkì àwọn fún mi kí ló lóun fẹ́ ṣe fún mi jàre ìjàpá lóògùn ẹ ṣe ṣe ti kọ receipt yẹn tán ẹ bá ti kọ́ tán ẹgbẹ́ fún mi kí n snap ẹ on staple okay. ẹ jẹ́ ká máa gbádùn àwọn kìíní. àmọ́ wọn tó bá ti mọ̀ pé sọ́tọ̀ fẹ́ gbẹ́nu wọ́ríọ̀ nìyẹn
ó tún máa jẹ́ tiẹ̀ tí wọ́n nígbà tí ìdákọ̀ rẹ̀ àmọ́ wọn tó bá ti mọ̀ pé sátọ̀ fẹ́ gbéra ní wọ́n rí ọ̀nì yẹn ó tún máa jẹ́ tiẹ̀ bisimilayi rahmani rahim tabati yada abilabi wata ma agina alimali wa man kaza sayasila nara satalabi wa muratu wa mala tujatobi fìjìdí abúlé mi message láti bẹ̀ẹ̀bẹ̀ ọmọ rere láti bẹ̀ẹ̀bẹ̀ ọmọ gidi torí àpọ́nlé ọjọ́ ìní torí àpọ́nlé ọjọ́ ọ̀la. àdúrà lẹ ń gbà yìí náà. láti bẹ̀ẹ̀bẹ̀ ọmọ gidi. tó ẹ̀yin èèyàn òun lẹ ti gbọ́ yẹn o ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ ẹ ti gbọ́ àwọn àṣírí tó tú ẹ ti gbọ́ wí sọ pé àwọn kéèsì àwọn pẹ̀lú Ìyábọ̀ Òjó ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wípé àwọn tó ń lọ ilé ẹjọ́ ẹ̀yin èèyàn ibo lẹ rò pé ọ̀rọ̀ yìí yóò yọrí sí àbí ibo lẹ rò pé yóò parí sí kí ni ẹ rò pé yóò gbẹ̀yìn ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Lizzy Anjorin Ìyábọ̀ Òjó àti Ojo Abẹ yìí tí ó ṣẹ̀ wá dá sí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fẹ̀yìntì ká máa gbọ́ bí ó ṣe ń lọ tó ẹ̀yin èèyàn ó dàbọ̀. nígbà tó bọ́ wọn fẹ́ mọ ọkọ tó bá mọ ìyàwó yẹn tó lọ mú olóṣó oníbẹ̀yìn sì máa tẹ́lọ̀ tẹ́lọ̀. ẹ̀ ní nínú àpò ẹ̀.